ló dé yìí o. Next month lágbára Ọlọ́run Ramadan máa bẹ̀rẹ̀ inshallah. Ọlọ́run ò ní pẹ́ ní kankan wá. A rí Ramadan, a rẹ́yìn Ramadan, a ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé. Kí ni ìpinnu tèmi àti yín? What do we want to change about ourselves? Or what do we want to be better at? Èmi tún gbà ládùúgbà láàpinnu mi kọ́lọ́run jọ̀ọ́ kó túbọ̀ fi ẹ̀sìn Islam rọ̀ mí lọ́rùn. Because ṣe rí ká má parọ́ ká má jalè. Ní Nàìjíríà tó bá ti gbọ́ Allahu Akbar, Allahu Akbar. Ìwọ gan ti wọ slippers ó ti lọ because lè rí one block mọ́ṣáláṣí ti wà ń bẹ̀. Bó ṣe rí ká má parọ́ ká má jalè, mi ò kí ń parọ́. Ṣé rí nílùú òyìnbó èmi ò mọ bóyá ẹni tó bá dá níṣẹ́ tara títí ẹ̀ o. Bó ṣe rí irú èmi ò dá níṣẹ́ tara mi. Èmi ò lè jókòó kí n wá parọ́ pé mo ń kírun mi lásìkò. Irọ́ tó jìnnà sóòótọ́ ni. Because ńgbà téèyàn ń ṣiṣẹ́ fóyìnbó wàá sọ fún pé bóyá bí kinní kan pé oh sorry it's time for salat. A jẹ́ pé mo ti ríṣẹ́ sílé epo. Òun ló fi jẹ́ pé ṣé rí Ọlọ́run ní understanding. Òun ló fi jẹ́ pé mo máa ń sọ fún yín bí n bá ti kírun máa ń ṣe astaghfirullah 70 èmi ò lè ṣe kí n má ṣe. Because àwọn ẹ̀ṣẹ̀ kan wà téèyàn ti dá. Àti pé mo tún mọ̀ pé ṣé rí Ọlọ́run ìlú tá a wà, ìlú téèyàn bá wà ó dìtà mí. Ànábì Muhammad sallallahu alaihi wasallam níbi tó fi sọ débi pé ẹ mọ̀ pé tó máa ní tó o bá wà ní ìlú ibì kan ẹ wò bí ẹlẹ́dẹ̀ pig bó ṣe jẹ́ èèwọ̀ fún àwọn mùsùlùmí láti jẹ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní tó bá jẹ́ pé èèyàn wà ní ìlú tó wà torí pé kò fẹ́ kébi pààyàn kú o. Èmi ò kí ń jẹ́ o ṣe mọ̀ pé àmọ̀lú tẹ́lòmíì wà ní o ni mo fi sọ bẹ́ẹ̀ o. Kò wá sí nǹkan kan tó lè jẹ tó ju ẹlẹ́dẹ̀ lọ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní pé ọgbà onítọ̀hún níyànda. Torí pé kò ní oúnjẹ kankan same pẹ̀lú ọ̀rọ̀ olóbìnrin ìyàwó fífẹ́ dé. Tó bá ní pé mùsùlùmí òun láti fẹ́ mùsùlùmí nìkan. Bọ́ọ̀tì wà ń bẹ̀. Mùsùlùmí ọkùnrin bóyá Finland àbíbì kan ló ti wá lọ kò sì níwèé ọ̀nà tí ó sì fi níwèé tí ó fi jẹ́ èèyàn nínú ayé kò fọmọ onílùú bẹ̀. Ẹni tó fẹ́ ò kì í ṣe mùsùlùmí. Ó dẹ̀ ní ìdìwé. So ẹ sọ fún pé kó má fẹ́. Ṣé rí ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn peace ni o. Wallahi tó bá ń ka Quran ẹ dáadáa ẹ ka àwọn hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ rí àwọn ibi tó ti sọ pé okay yes nǹkan yẹlẹ but wà níbẹ̀ but tó bá jẹ́ pé ibi tó wà o fẹ́ gbàwé ẹ̀jẹ̀ òpin dáàsì ni it takes a lot of intention to be conscious about dini. Exactly. God bless you. Ẹ wò mo lọ́rẹ̀ẹ́ kan mùsùlùmí ni o àjọ ṣe mùsùlùmí Nàìjíríà ni o ó ti lẹ́bẹ̀ẹ́ ó ti di Christian. Ó ní kò easy fóun. Mo try láti bá sọ. Mọ́mí ẹ̀ màmá ní kí n máa bá sọ mo ní mo ti bá sọ. Wọ́n ti jẹ́ kí mọ́mí ẹ̀ mọ́ ní ẹ wò it takes a lot of yẹn láti wà this because ìgbà èèyàn máa ti lọ látàárọ̀ ó lè rí kí lẹ́nu iṣẹ́ a máa ń jọ gbogbo ẹ̀ papọ̀ ni òmòfin ní Ọlọ́run ọba kó jọ kó ṣàforíjì fún wa òmòfin sọ pé kọ́lọ́run jọ túbọ̀ fi rọ̀ mí lọ́rùn. Ṣé rí ìgbà míì máa tẹ́ pé èèyàn máa wà ní airport ó máa ní pásìkò oorun rẹ̀ ó ti fẹ́ máa check in. Tó bá jẹ́ Nàìjíríà ni it's so easy tó kàn máa sáré wọn mọ́ṣẹ́ tó sáré ṣe pápátá òníyàn náfìlà ni ó ti kíwèé ó ti jáde. Bọ̀ nínú airport
ó ṣe ẹ máa béèrè pé ǹjẹ́ bí kan wà tó o lè ti kírun bóyá bí tó wà tó o lè ti kírun yẹn gan bóyá máa ní o máa lọ sí terminal kíní kankan ni o dẹ̀ fẹ́ board the flight o dẹ̀ fẹ́ miss the flight yẹn ẹ dákun báwo lo ṣe wá fẹ́ kí ó máa wò ó pé ìwọ Ọlọ́run jọ̀ọ́ dáríjì ni o ada kí a dúró síbí báyìí kí má bàa miss flight yìí. ọmọ bí sọ pé ṣẹ́rí like máa ń gbọ́ àwọn wáàsí mi mo gbọ́ wáàsí kan téèyàn kan ní ẹni tí ò bá kí jù mat service dọ́dọ́gbọ̀n ẹ̀ṣẹ̀ ni mo wá rò sínú mi pé ẹni tó sọ wáàsí yìí ná Nàìjíríà ló wà ìlú ló ń gbé pàápàá it's easy ní Nàìjíríà irun àsùbá àpò ò fẹ́ kí like gbogbo ẹ̀ wá máa kí wá máa wọlé wá máa jáde ni ó lè rí wọn ó máa rí mọ́ṣáláṣí ó máa gbọ́ tó fi ń ṣe kiri fún ẹ létí mo wá rò sọ́kàn mi pé ẹ jẹ́ nìyí mọ nǹkan tó ń sọ ẹlòmíì nínú wa máa drive almost 2 hours láti ilé ẹ̀kọ́ tó débi iṣẹ́ ṣó máa páàkì sórí highway ni torí pé ó fẹ́ kí Jumat service. God bless you. Mo tẹ̀ tún wá sọ mo wá wò yẹn pé àwa obìnrin pàápàá ká máa lọ sí mọ́ṣáláṣí kò pọn dandan fáwọn obìnrin. Let me tell you, according to my father àwọn wáàsí ẹ̀ tí àdúrà obìnrin ó bá gbà jù inú yàrá ọkọ ẹ̀ wà obìnrin o kò ṣe dandan kírun ní inú yàrá ọkọ ẹ̀ kírun níbẹ̀ àdúrà ẹ̀ ní gbígbà kíákíá inú yàrá ọkọ ẹ̀ mi ní bàbá mi ló mọ gbogbo kíní jù o mo kàn sọ pé àwọn wáàsí tí mo gbọ́ lẹ́nu bàbá mi o tó máa ń ṣe o ìpè obìnrin irun Jumat service kò pọn dandan fóbìnrin you don't have to go kí nínú yàrá ọkọ ẹ̀ ẹ dákun mi ní bàbá mi ló mọ gbogbo kíní ayé jù o mo ní tí mo gbọ́ lẹ́nu bàbá mi ni mo sọ o àwọn kíní ẹ̀ dẹ̀ ti stick to my brain so nígbà tí mo ń wọ ẹni ẹ̀ tó ní Jumat I'm just looking like do they even know what America ṣe rí ṣá ẹlòmíì gan Jumat yẹn lè mú lọ kó jọkùnrin gan kó fẹ́ ṣílẹ̀kùn inú ilé ẹ̀ kí snow ti bo gbogbo ẹnu ọ̀nà ilé ẹ̀ bám kó tó máa ṣọ́ọ̀bù gbogbo snow yẹn kó ti bọ́ sọ́wọ́ ẹlẹ́yìn ríro fún á wò pé kóun fi kí zuri nínú ilé wàláì kò lẹ́ṣẹ̀ ṣẹ́rí situation níbi téèyàn bá wà oníkẹjẹ́ ká máa fi ṣe wáàsí mọ́ àpíl sẹ́yìn àfáà wa ni o ọmọ yín ni mí ọmọ àfáà ọmọ yín ọmọ kéwu yín ni mí ṣẹ́rí tabakọ̀ ń sọ bẹ́ẹ̀ à ń lé àwọn èèyàn kúrò nínú Islam o ọ̀rẹ́ mi tí mo ní ó dé bí báyìí ó ti di Christian gbogbo orú àwọn wáàsí bẹ́ẹ̀ yẹn ló jẹ́ kó rò pé òun ò dẹ̀ fẹ́ dẹ́ṣẹ̀ kóun kúkú lọ ṣe léyìí tó jẹ́ pé kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ fóun ó ní kíní tóun ṣe tóun bá continue our Father who art in heaven hallowed be thy name thy kingdom come thy will be done on earth as it is in heaven give us this day our daily bread and forgive us our sin as we forgive those against us lead us not into temptation but deliver us from evil for thine is the kingdom for power and the glory forever and ever amen ó ládùúrà ó ní kẹ́mi wà wà Father yẹn ó ló ti cover gbogbo ẹ̀ ntẹ́mi ṣe wáàsí fún nìyẹn ẹ dákun ẹ̀yin àfáà wa ṣé rí tá bá ń ṣe àwọn wáàsí yẹn ẹ jẹ́ ká máa ro ṣé àwọn kan tó wà nílùú òyìnbó tó bá ń gbọ́rú wáàsí bẹ́ẹ̀ yẹn wọ́n lè wò pé wò káwọn kúkú ya lọ ṣẹ̀sì tó make it easy fáwọn o ó lọ́rẹ́ mi kan àwọn iṣẹ́ àwọn nọ́ọ̀sì yẹn náà ló ń ṣe tá bá ń sọ̀rọ̀ ń gbà mí a ní mẹ́rin gbogbo gbèsè ń kọ́rùn má níbọ̀ wá ìṣe bí màmá tó ń tọ́jú ló kàn ń tọ́jú
a ní mo ní láti rí gbogbo adúrú ajá àtológbò tó wà ní gbogbo inú ilé yẹn mọ̀ tó like pet rẹpẹtẹ ipe gbogbo kíní irun ajá gbogbo ti kún ara òun Ọlọ́run ò lè feel comfortable láti kírun so tó bá ti kírun kíní subi kúrò lé ó dìgbà tó bá wọlé lálẹ́ kó tó san gbogbo eléyìí ó bá kọ́kọ́ lọ wẹ̀ náà ṣé rí ẹ jẹ́ ká máa ṣàwọn wáàsí yẹn ká máa ní òkè o ẹ̀yin obìnrin o ẹ kírun yín nínú yàrá àwọn ọkọ yín ẹ kírun lé it's not compulsory bó ṣe tẹ́ bá ń sọ bẹ́ẹ̀ fún wọn tipátipá ṣáwọn ẹni tó ti lọ ṣe nọ́ọ̀sì ló pọ̀ jù nínú àwọn ọ̀rẹ́ mi tó ti lọ ṣe 18 hours tẹ́ẹ̀dẹ̀ tí ń sọ fún wọn pé téèyàn bá kírun lásìkò kíní kan ni ó ṣe wọ́n wá wò pé wà ò dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣàwọn káwọn kúkú yára àwọn kúrò nínú ẹ̀sìn yín káwọn lọ máa lọ ṣẹ̀sìn báwọn bá kàn ti ṣàwà fàádá pé ó lè jẹ́ ibi tóun ti ń drive gan ni ó ní bóun bá ti kàwà fàádá wú àti level ó ti kó gbogbo ẹ̀ pọ̀ ṣẹlípà àlà ń lé àwọn ọmọ wa kúrò ní Islam ẹ̀yin àwa Yorùbá yìí dẹ̀ ni àwọn Arab ọ̀dọ̀ ọmọ tí ń kírun wọn ò máyé le rárá àti rárá wọn ò mú le rárá àti rárá wọn ń sọ gbogbo pé ó wọ̀ ló wọ̀ they don't ó néèyàn kan bí Ramadan ṣe fẹ́ bẹ̀rẹ̀ yìí àwọn couples ọmọ pé mo máa ń gbé Uber wá ní wọ́n kọ́ pé a ṣe kiri mo ní I'm waiting on my Uber they volunteer máa ń gbé mi ṣe rírọ ẹ̀ wọ́n ọkọ àti ọmọ wa gbé mi wọ́n á dẹ̀ tún wá gbé mi padà wọ́n á gbé mi wọ́n á tún gbé mi padà ẹ worú yẹn they doing it voluntarily torí ọkọ náà ń ṣiṣẹ́ ìyàwó náà ń ṣiṣẹ́ kò pọn dandan à ń rílì lọ pé kíní ìgbà kíní torí máa ń fẹ́ gbà wọ́n wáàsí yẹn gbogbo àwọn wáàsí yẹn gbogbo kíní ó máa ń dùn mọ́ mi máa ń fẹ́ lọ gbọ́ kásá àwọn nǹkan tó máa sọ àwọn nǹkan tó yẹ pé like ó máa jẹ́ kórí èèyàn wú ó máa fẹ́ ṣiṣẹ́ olóore ṣáà ni you wanted to give you want to do more ẹ jọ̀ọ́ ẹ bá wa máa wo àwọn wáàsí yẹn ṣe o the religion táwọn èèyàn ń convert to is only Islam ní America ní kíní táwọn òyìnbó gan àwọn American they are convert to Islam àwa dúdú tó wá tẹ̀ wá bí wa sínú àwa ọmọ mùsùlùmí àwa làwa ń sákò torí àwọn wáàsí ẹ̀yìn bàbá wa Nàìjíríà dẹ̀ ẹ máa ní tó àbá ti ṣe kíní kan ẹni tí ò kírun lásìkò kí ni yóò wọ̀ná ẹni tí ò kírun lásìkò nínú Amẹ́ríkà téèyàn máa jẹun tó máa san bíìlì lẹ́sọ̀ fún yàn kan pé kó kírun lásìkò mo jẹ ọtánsì indigestion máa jẹ́ kó digest náà tòkí wá lọ ṣe kíní kátàgbàmú mi yọ kò jọ o ẹ má bínú o ẹ mọ̀ pé mi ò ń parọ́ oúnjẹ mi ó digest o bó bá digest ọlọ́run òróró ọlọ́run kò róró ọlọ́run òróró kò ṣe pé you are not doing anything you have odelekirun yes that's not what I'm saying o èèyàn wà lẹ́nu iṣẹ́ ẹni kó fi iṣẹ́ sílẹ̀ kó máa lọ máa wá ṣe ti ríṣẹ́ mi fún ni so ẹ sọ fún òyìnbó pé I have to observe my salat how can excuse me àbí bóyá kò bá parapọ̀ ní diarrhea òyìnbó yìí káànú ẹ kò ló ní diarrhea you have to really go wọ́n yìí káànú ẹ gan jù pé kò wá ní ẹni kìíní kan òkú ò lẹ́nu iṣẹ́ ẹ̀ ó wá ní o fẹ́ lọ kírun ọmọ ní kẹ́ńtọ́ lọ kírun fún kó fún ẹ lówó ni ó pè
kó parọ́ pé o ní diarrhea wọ́n yìí káànú ẹ̀ diarrhea ẹ̀ tó lóò níyẹn bóyá kó wá rí kọ́nà kan lọ fi lọ kírun diarrhea yẹn kò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ lẹ́nu gbogbo ìgbà tó àsìkò zuri oní diarrhea asi oní diarrhea mọ́gírìbì oní diarrhea tọ̀ diarrhea yẹn náà ni so mo pè wá síta gbọ́ lẹ́yìn àmúlò ọlọ́run á dẹ̀ jẹ́ kó ṣàǹfààní fún gbogbo wa ọbẹ̀ mi náà wí o ẹ̀rí pé wáàsí tèmi a máa bẹ́ mi fúnra ara mi wí mo ti sọ fún yín o wáàsí tèmi náà bá mi wí o òun lèmi ṣe fi ṣàdúrà pé kọ́lọ́run bá mi kó jọ kó túbọ̀ fi Islam torí tí Islam bá rọ̀yàn lọ́rùn dáadáa èmi ò kí ń parọ́ ṣé nígbà míì kí n máa ṣe ọbẹ̀ yẹn tí wọ́n wà ní halfway mi ò ì jẹ́ máa ò pé wo tí bá lè fi ọbẹ̀ yìí sílẹ̀ báyìí ó dà ẹ ti kó ẹja sínú kíní ẹja ò wáyìí tí ìjìnà tán ó dẹ̀ ti bọ́ sí táìmù irun ọlọ́run dáríjì mi 2026 yìí ọlọ́run I want to be better ọlọ́run I want to be better ẹni pé mò ń sọ lórí gbogbo àgbáláyé torí ẹ̀yin títí yín bá bá yín wí ẹ má jàgbọ́n sí kán tára tèmi lèmi náà ń sọ yìí o confession tèmi lèmi ń ṣe yìí o èmi ò ń ṣẹni tí mo wọ́n fi ọwọ́ bo tiẹ̀ mọ́lẹ̀ tí wọ́n ń sọ tẹnìkan ò wá sí mi a máa bá mi wí o èmi ò ń parọ́ mo lè gbé ráìsì kaná ráìsì ti ṣe bóyá ó kù bí àbí 15 minutes kan kó jiná tí bá dẹ̀ tí ọmọ ìfẹ́ kí ráìsì jó torí mo fẹ́ wò máa ń fẹ́ kó dàwó ọlọ́run ṣàforíjì fún mi I want to be better in 2026 ọlọ́run mi ṣàánú mi fi rọ̀ mí lọ́rùn débẹ̀ ṣé nítorí ẹni tí nǹkan bá rọ̀ lọ́rùn débẹ̀ ó lè wo pé wọ́n bí ráìsì bá máa jí mi kó jí mi àwọn tọ́lọ́run ti fi rọ̀ lọ́rùn débẹ̀ ni ẹ̀kọ́ lọ́run fi rọ̀ mí náà lọ́rùn débẹ̀ bóyá bí bá ń ṣẹja yẹn kẹja máa mú mi láyà lọ́kàn fún mi pé iye tí mo fi rẹja yìí kó máa mú mi láyà pé kí n sáré ṣẹja yìí tán kí n tó lọ kírun kọ́lọ́run mi kó jọ kó ṣàforíjì fún mi kó yà mí kó lé ṣàìtọ́ọ̀nì jìnnà sí mi kó jẹ́ mọ́ kírun lásìkò bá wà lé gbogbo ẹni tó bá ń fẹ́ gbogbo oníkan tó ní kálukú wa náà fẹ́ kọ́lọ́run fi rọ̀ wá lọ́rùn ibi tá a ti kùnà ṣẹ́mu our shortcomings ta fẹ́ wà better in 2026 tèmi lèmi ń sọ yìí èmi ò kí máa ń parọ́ mo ti sáré ṣe ráìsì àtẹja rí ń jọkàn bí ṣe tẹ́bí yẹn ń pa fóò tí mi ò tí ì jẹun èmi ò ní í parọ́ mo rí pé time kìíní ni mo bu ráìsì yẹn mo jẹ náà mo lókunú la fi ń gbé tòde ìgbà ẹni mo rántí pé bí gàdí wà lórí kíní gan mo ti sọ fún ọ ibi mo rántí gbà ẹ pé ó ní àná bí mo mọ sára pé bébí bá ń pààyàn kéèyàn jẹun náà kó tó kírun torí gbígbé ò bá jẹun ọlọ́mọ ẹ̀kọ́ ló ẹ máa fi súrátù fatia tó kọ́kọ́ ké súrátù fatia ló máa fi kọ́kọ́ ké kó tó ké ní àyà tó bá tún máa ké sí bókè kú àwọn ṣùgbọ́n bí fálàkù ẹ̀bà tó bá kí sí kọ́mọ̀ ẹ̀gbẹ́ ọ̀kọ̀ọ̀kọ́ ké fálàkì before fatia ò torí bébí bá ń pààyàn máa ń fi console ara mi but I want to be better in 2026 in observing my salat on time. Kọ́lọ́run kó jọ kó fi rọ̀ mí lọ́rùn àti gbogbo ibi kíbi tá a bá kù sí náà. Kọ́lọ́run kó jọ kó ṣàánú fún wa. Ìpinnu tèmi mo ti sọ I want to be better. Ìpinnu ti yín náà Ọlọ́run ẹ̀yin náà ẹ sọ but ẹ work on it. Èmi máa work on mine. Mo sì tún wá tún fàdúrà. I work on mine because èmi mo máa ní indigestion problem. Sometimes tí bá jẹun late ojú kòkòrò irú ẹ̀ báyọ̀ yẹ kí ti jẹ́ látọ̀sán ni ọ̀ṣẹ́ I was busy in meetings bí mo ṣe tán ìfẹ́ kí láyé bàjẹ́ so I have to do it quickly do it so now mo pé tí bá pa kíní sí ààrẹ ẹ̀ṣẹ̀ mọ̀ tí mo ti ṣe pé kíní kò yẹ pé kéèyàn rúkú kátà wa tún fẹ́ ṣe ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ kan ọlọ́run máa ní but you have a sense use it now so ọlọ́run á fi rọ̀ gbogbo wa lọ́rùn o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ abẹ́rẹ́ pẹ̀lú bísímì àti jẹ́ àparí ẹ̀ pẹ̀lú alhamdulillah. Sister wa
ayọ̀ lọ́rọ̀ yín máa já sí. Mo ti ṣe wáàsí fáwọn èèyàn tó bá ń ṣèkà ẹ stop ó máa ń àtúbọ̀tán ẹ̀ ò kí ń dá. Àti bá wa sọ̀rọ̀ ẹ̀yin onítọ́jẹ́ ń 2K tẹ́ ẹ lọ́kọ́ lé ẹ má dojú tàwọn ọkọ yín àwọn ọmọ yín ẹ stop ẹ̀. Kí la ti touch kan lóríṣiríṣi. Mo ti jẹ́ kẹ́ mọ̀ pé mi ò ṣe blogger mi ń ṣe speaker wáàsí ni wá ṣe ọmọ àfáàní mi. And it's just like you go to church on Sunday. Tí pastor yìí bá wà lórí pulpit tó bá ń sọ̀rọ̀. Ìwọ tó bá jókòó ọmọ rẹ̀ bíi pé wọ́n ni pastor ẹ̀ ń bẹ́ wí ni. Pastor ò mọ tó ṣe ọ̀rọ̀ ń ta sí ẹni pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni o. Thanks to everyone tẹ́ gift mi lórí bíbá ẹ̀. Mofusi, my darling sister, Queen Daisy, Sister Bolaji Shoremekun, Big Daddy, Doing Collections, everyone that should follow me, lady. Thank you very much. You're gonna love my platform. I don't get opportunity to come out all the time, but Tibara